ẹ̀yin tí a kéde Ọ̀rúnmìlà ló kọ́ ṣògowó èmi kọ́ mo sọ o àǹtí ló sọ. ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra fún àwọn oníṣẹ̀ṣe aláṣìṣe ilẹ̀ Yorùbá because tẹ́ ẹ bá súnmọ́ wọn jù wọ́n máa fi ń ṣe oògùn owó torí pé kí ni wọ́n bá lọ́wọ́ bàbá wa Ọ̀rúnmìlà ni so odù tó rọ̀ mọ́ pé ká máa fi ara wa ṣe oògùn owó òun ni mo fẹ́ kà síta fún yìí ìwọ tó wá ń sọ pé kò sí odù kankan nínú ifá tó rọ̀ mọ́ pé kí a máa pààyàn mo láyọ̀ láti sọ fún yín pé àṣé bàbá wa Ọ̀rúnmìlà ló kọ́kọ́ fi ọmọ ẹ̀ alára ṣe oògùn owó ìyẹn wá lọ báyìí pé the Yoruba Ifa tradition is rich in poetry, proverb and divine messages passed down through the generations. Ọ̀pọ̀ nínú yín ẹ gbọ́ òyìnbó bẹ́ẹ̀ jẹ́ kí n go straight to the point. Odù Ọ̀sẹ́ Òtúrá òun ni orúkọ odù yẹn. Odù yẹn wá lọ báyìí pé bí a bá jẹ adùn títí láì jẹ ìkorò díẹ̀ sí ayé á máa sún ni jẹ. Ẹni tí kò jẹ ìpọ́njú rí kò mọ adùn ọ̀rọ̀. Ọ̀sán já ọ̀run dọ̀pá ọ̀run sún pápá ọjọ́ ọ̀kan sílẹ̀. Adíá fún Ọ̀rúnmìlà tí ó fẹ́ fi ọmọ rẹ̀ alára ṣe oògùn owó ṣẹ́ǹdé o. Wọ́n ní Ọ̀rúnmìlà kí ló dé bàbá tẹ̀ ń kanjú ayé. Lọ̀rúnmìlà bá sọ fún wọn pé ẹni wáyé tí ò ní owó kò rí ilé ayé wa ṣe pé àwọn oníṣẹ̀ṣe ti bàjẹ́. Wọ́n ní kí Ọ̀rúnmìlà ṣe ẹbọ ó fi 2 kún ẹ̀ta ó bá gba oko awo lọ ó bá fi ọmọ rẹ̀ náà ṣe oṣólẹ̀ owó mo tilẹ̀ mókè. Bẹ́ẹ̀ ni ọlá Ọ̀rúnmìlà ń pọ̀ sí bàbá ń jó bàbá ń yọ̀ nígbà tí ó fi ọmọ ẹ̀ ṣe kíni ó fi ṣe oògùn owó kò rí ṣàìdá tó jẹ́ bí gbogbo àwọn oníṣẹ̀ṣe bí wọ́n ṣe máa ń písìsì àwọn èèyàn yẹn wọ́n bá lọ́wọ́ bàbá wa Ọ̀rúnmìlà ni wọn ò mọ̀ ṣàìdá ṣe understand ọ̀nà mi ti là ọ̀nà mi sì ọ̀nà mi sì ti là ọ̀nà ṣí ṣe ti rí báyìí ṣe ti rí pé wọn ò ṣe súnmọ́ wàláì tẹ́ bá súnmọ́ wọn tẹ́ bá rò pé ẹ ní wọn ní best friend wàláì tàlẹ́ wọn máa padà fi ń ṣe oògùn owó ni because wọn ò mọ̀ ṣàìdá alágbàkò ni àwọn pípù yẹn ìṣẹ̀ṣe tí wọ́n ń tẹ̀lé àwọn tí wọ́n lọ ń tẹ̀lé náà alágbàkò ni wọ́n alágbàkò gidi ni Ọ̀rúnmìlà wọ́n rí kà nínú odù Ifá lọ́n ṣe ń fi àwọn èèyàn ṣe oògùn owó babaláwo tẹ́ bá rí àbẹ́ oníṣẹ̀ṣe tẹ́ bá rí tí ò bá sì ìlú ẹ̀jẹ̀ èèyàn kò ń ṣe babaláwo tó yanran gbogbo wọn lọ sí ìlú àwọn èèyàn ẹ ti mọ ọdún sí gbogbo àwọn èèyàn ti ń mìsì nílẹ̀ Yorùbá tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé tí wọ́n ti ń gé orí tí wọ́n ti ń gé ọyàn tí wọ́n ti ń fa ìdì àwọn oníṣẹ̀ṣe ló ń gbé wa pa ní ṣe kò ń gé abu tẹ́ bá ti rí wọn wọ́n bá ti gbé ìlẹ̀kẹ̀ wèrè sọ́rùn tí wọ́n ti gbé sí ọwọ́ ẹ jápa fún wọn àwọn obìnrin wọn gan ò ṣeé sún mọ́ àwọn ọlẹ́mọ máa rí tán máa lo àdódùn lock your husband lock your client àmúdó àwọn oògùn òfò ọwọ́ àwọn oníṣẹ̀ṣe ló wà ṣe understand ṣe wá rí àwọn ọkùnrin wọn kánọkò àwọn oògùn yẹn ṣàpọ̀ mi ò rántí mọ́ ànábọ̀ náà tó máa ná fún ìbàjẹ́ gbogbo yín máa disappear àwọn oògùn burúkú wọn yìí dẹ̀ ó dẹ̀ sápá mi lórí ẹ ṣọ́ra fún wọn tẹ́ bá ti gbọ́ pé Ifá ṣe kinní kan ló ń jẹ́ kinní kan ṣe kinní kan ló ń jẹ́ ẹjọ́ rọ́ọ̀nù o tẹ́lẹ̀ ṣe sọ fún yín pé Ọlọ́run nìkan lọ́ba tẹ̀lé bá dúró táyé yín máa fi nítumọ̀ kẹ́dẹ̀ máa ṣe àwọn àṣkár kẹ́ tó jáde nínú ilé yín kẹ́ má kó sí ọwọ́ àwọn obìnrin oníṣẹ̀ṣe ẹ má kó sí ọwọ́ àwọn ọkùnrin oníṣẹ̀ṣe agbénipa ni wọ́n fi jọ bàbá wa Ọ̀rúnmìlà ni mo sọ yìí mo dúró náà o. jẹgbọ́n nǹkan tá a ti sọ wọ́n ní bàbá wa Ọ̀rúnmìlà ló kọ́ ṣògowó pé torí náà àwọn aláṣìṣe yìí olóògùn owó ni wọ́n ìjẹgbọ́n nǹkan tá a ti sọ ṣùgbọ́n majority àwọn èèyàn tó gbọ́n àǹtí wọ́n ti mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ nítorí ojúlówó ọmọ Yorùbá mọ̀ wípé distance
age difference tó wà láàrin Ọ̀rúnmìlà àti Alára kò ń ṣe kèrémí kò ń ṣe kékeré ṣùgbọ́n abatẹnijẹ́ kò ní kọ́kọ́ fẹ́ gbọ́rọ̀ sí dédé làákàyè bífọ̀ kó tó gbé bọ́stà nítorí nǹkan tó máa kọ tánìṣì nǹkan tó máa fẹ́ bà nǹkan jẹ́ ló máa kọ́ fẹ́ post ní tiẹ̀ toró mọ̀ wípé àwọn ogunlọ́gọ̀ àwọn èèyàn tó ń tẹ̀lé òun wọn ò lè gbọ́ pọlọ kalẹ̀ nǹkan tó ń bá ti sọ lọ́ọ́ máa tẹ̀lé òun nǹkan tó ń ṣe tàwọn akéde nìyẹn ṣe rí gbogbo ọ̀rọ̀ tákéde bá sọ àwọn tó jẹ́ ti akéde àwọn náà ń gbá ìsáàṣì kó ṣe pé èmi bá wọn ronú àìbá ń bá wọn ronú ló máa ṣe ń dàbí pé ọ̀rọ̀ tákéde sọ the best ni àǹtí pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ nínú fídíò yìí tó bá jẹ́ pé ẹ̀ ń súnmọ́ lé tẹ́ ń padà sí agboolé yín ó yẹ kẹ́ ẹ mọ distance láàrin ọmọ tó ẹ̀ṣẹ̀ bí àti grandpa Ọ̀rúnmìlà ń ṣẹgbẹ́ Alára o ọ̀hún tí ẹjọ́ lò papọ̀ níbo láti bo síbo bí ìtẹ̀ ṣe jẹ́ babaláwo yìí mo mọ̀ wípé Ọ̀rúnmìlà àti ìgbà tí ìran Yorùbá ti wà l'Ọ̀rúnmìlà ti wà ìgbà ó ní Alára wà àti wípé nínú ìwé tẹ̀ka yìí mo rí pé ẹ̀ka Odùfà kan rí pé ẹni tó kọ̀wé ó mìtì kankan ìgbà tí Ọ̀rúnmìlà ti lo Alára ó yẹ kó lo Ajérò náà ó yẹ kó lo Ọ̀ràngún ilé ìlà ó yẹ kó tún lò yẹn náà ṣe rí Ọ̀ràngún àga ọ̀kó tún lò Ọ̀ràngún àga ṣe rí abatẹnijẹ́ ò lè gbà yìí tó bá gba yìí lẹ́sẹ̀kẹsẹ̀ tí irú ẹ̀ bá ti tú ó ti dẹlẹ́tẹ̀ nìyẹn ṣe wá rí èmi máa ń ṣe fídíò èmi ti ṣe fídíò lọ́pọ̀ ìgbà fáǹtì mo wá rí pé pẹ̀lú àwọn fídíò tí mo ti ṣe tó bá jẹ́ pé èèyàn fẹ́ sìn sí ẹ̀ pẹ̀lú ara ẹ̀ ni ó yẹ kó ti mọ̀ pé nǹkan tí à ń pè nílẹ̀ Yorùbá àwọn nǹkan yìí but ìyẹn kọ́ lọ́wọ́ after wọ́n kàn fẹ́ bà ilẹ̀ bàbá wọn jẹ́ ni tó dẹ̀ jẹ́ pé ilẹ̀ bàbá wọn nìkan ló máa bàjẹ́ tí wọ́n lè bà ilẹ̀ bàbá Akéde jẹ́ torí olúkálukú wọ́n máa so mọ́ olúkálukú máa so mọ́ ẹ̀pọ̀n bàbá ẹ̀ ni torí mi ò mọ̀ kó tó máa mú èèyàn tó máa jí tó máa tọ́ pé Ọ̀rúnmìlà ló ṣògowó ó lo Alára nígbà tó Ọ̀rúnmìlà tó ṣògowó dọ́là ni ó fi gbà àbí pásítánì ló fi gbà àbówó ẹyọ ṣe rí ọ̀hún àti yìí ó máa ń fọ́nì sí mi torí mi ò tẹ̀fẹ́ máa ṣe fídíò mọ́ torí mo rí pé ó kọ̀ dàbí pé èèyàn sọ̀rọ̀ lásán pọ́lísì tí mo wá fi ṣe fídíò yìí ni pé àìmọye ogunlọ́gọ̀ àwọn èèyàn tí àǹtí yìí tó máa ti kọ ẹsẹ̀ látara àǹtí èèyàn tó ò bá fẹ́ wá mọ̀ kò ní wá mọ̀ òun làǹtí bọ̀ ogunlọ́gọ̀ àwọn ẹlòmíì tí ó ń fọ́lọ̀ àǹtí tó yẹ pé wọ́n sì fẹ́ máa wá mọ̀ ó pẹ̀lú nǹkan tákéde ṣe fídíò so that tí àǹtí yìí bá fẹ́ gbé wọn lùgbó Akéde máa gbé wọn lu ọ̀nà padà. ọ̀sẹ̀ òtúrà ní fàtò ní. ṣe ìtura bẹ́ẹ̀ ni. Ifá ní parasa ojúmu náà afárá dúdú palapala adífáfú gbọ̀gbọ̀lọ́ eléyìí tí í ṣe yẹrẹ kò ní wàrún ó mójú ẹkún ṣògbérè ọmọ ìgbà tó máa bí ó bọ́ ká ó béèrè ó bọ́ pọ̀lọ́ ó bí gùntèrè ó bó tó ó bẹ kò tí í sọmọ nǹkan yìí wọn léńjẹ bàbá ọ̀ká kú ọ̀ká jogún oró bàbá èrè kú èrè jogún ọ̀hún ẹ bàbá ọ̀pọ̀lọ̀ kú ọ̀pọ̀lọ̀ jogún bá bàbá gùntèrè kú gùntèrè jogún ọ̀pá bàbá kòlò kú wọ́n yẹn kò ní pọ̀ṣì wọ́n yẹn kò ní pọ̀rẹ́ wọ́n ní wọn nìfẹ́ kò ní nǹkan kan ẹ kò ní bẹ́pẹ̀ tòun ọjà ó lé bẹ́gùn tòun ọ̀mú ó lóun atẹnubọlẹ̀ òun á máa wí tán ìta wí fún láàrin láfiṣogún èyí tá a yí fún ròkò sọgbọ̀n èyí tá a yí fún ní yaya aṣa àdọ́ta àgbàdo ẹ̀lùjù ibà yọmọ jùkújùkẹ́ ǹjẹ́ gbogbo lọ́dẹ o iyere kò tá a wó bá wí ní gbogbo ekò ń gbà níbo ń gbogbo ọ̀rọ̀ tí mo sọ ìjà sí. kò yé wa ọ̀kárẹ̀. ṣùgbọ́n à ń tẹ́tí torí tí inú lè lò náà. bẹ́ẹ̀ ni gbogbo lọ tí ṣe yere kò ní wàrùn òun ló bí gbogbo àwọn ọmọ tá a dá akọlẹ̀ ọ̀ká rè ọ̀pọ̀lọ́ gùntèrè èkó. ó bí gbogbo wọn lọ. ìṣe ni fàyè sọ wípé ká má máa yanra ẹni jẹ. kí ló kan Ọ̀rúnmìlà pẹ̀lú gbogbo ẹyẹ tí máa mọ̀ pé àwọn àgbélẹ̀rọ Ifá báyìí àwọn àáfàá tí wọ́n ló kọ́ láti tánìṣì ilẹ̀ Yorùbá lọ́dẹ̀ wà á tà Ọ̀rúnmìlà lu Alára tẹ bá mọ time difference tó wà láàrin Alára àti Ọ̀rúnmìlà ẹ ní máa sọkọ tẹ sọ yìí
àpẹẹrẹ pé ẹ ti gbàgbé lé. Yorùbá dẹ̀ sọ pé ọmọ tó bá gbàgbé lé àpòyà ló tó kọ́. Ṣé wá rí ẹ̀yin ò tẹ̀ wá gbá sọ àpòyà kékeré kọ́ 500 kg òun lẹ so kọ́ tó ti ń mì ẹ̀pọ̀n àgbò tó ń mì lókè ni òun lẹ so kọ́. Àánú yín dẹ̀ ṣe mí torí ẹ máa bí ọmọ. Ṣé ìtàn ànábì lẹ máa tún máa bọ́ ọmọ yín? Ṣé ọmọ yín ò ní béèrè pé mọ́mí ẹ wá ń bí níbo la ti ń bọ̀? Ṣé o pé gbogbo ọmọ tẹ bá bí lè ní kẹ́kọ̀ọ́ sọ pé ànábì ẹ ò pé ìkànnù ò ní wà tó jẹ́ pé ó máa dá yàtọ̀ láti béèrè pé ta ló bí yín, ta ló bí bàbá ti yín, ta ló bí bàbá bàbá yín, ta ló bí bàbá. Ṣé ìtàn ànábì lẹ máa gbé fáwọn ẹ̀ náà? Ẹ gbé sí dédé làkàyà àǹtí. But mi ò ní sọ̀rọ̀ much. Ẹ̀yin tí a kéde ẹ wo ẹ ṣe justice sí fídíò yìí. Ẹ bá mi tag àǹtí tó èmi máa tag wọn o. Pẹ̀lú tó bá mi tag wọn so that wọ́n á lè mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ yàtọ̀ sóòótọ́, òó yàtọ̀ sí rọ́. Ó máa ń pẹ̀lú kan tí fídíò akéde fi máa ń lọ fà torí before ká tó sọ̀rọ̀ a ti máa gbé yẹ̀wò gbogbo ọ̀rọ̀ táwa bá béèrè lọ́wọ́ mùsùlùmí nǹkan táwọn mùsùlùmí ẹgbẹ́ wọn tó máa rò tó máa nǹkan tẹ́yìn sọ gbogbo ọ̀rọ̀ tẹ́yìn bá sọ kó tẹ̀ tó jáde làwọn èèyàn tó máa gbé ọ̀rọ̀ yóò make sense kò bọ́pọlọ mu. Ẹ̀yin tí akéde ẹ wo ire o. Ẹ̀yin tí akéde ẹ lọ follow mi lórí YouTube o Ìdírè àti Ìtumọ̀. Ogunlọ́gọ̀ àwọn èèyàn máa ń message mi ẹlòmíì máa pè mí pé why tí mo fi wá sórí Facebook pé àwọn sábà máa ń lo TikTok pé Facebook àti YouTube làwọn ń lò. Èmi dẹ̀ sọ fún wọn pé TikTok lèmi jókòó sí lọ́wọ́ ní torí náà àwọn kan máa ń rí fídíò mi káàkiri pé ó máa pè kí n wá sórí YouTube torí àwọn tó wà ní diaspora YouTube lọ́ máa ń sábà máa ń lò. N bá sọ fún wọn pé mi ò ní followers púpọ̀ torí tí bá drop fídíò síbẹ̀ YouTube ò sábà máa ń push ẹ̀ torí àwọn followers tí mo ní bẹ̀ ò pọ̀. So ẹ jọ̀ọ́ ẹ lọ follow mi so that fídíò tí bá drop síbẹ̀ náà YouTube á lè mọ̀ pé ẹni yìí ó lérò so wọ́n á máa push fídíò yẹn á lè débi tó yẹ kó dé torí ẹlòmíì wọ́n máa fẹ́ túra ẹ̀ tó bá wo fídíò akéde kan tó gbọ́ update ẹlòmíì kan sọ̀ sí lórí TikTok rárá tó dẹ̀ jẹ́ wípé YouTube ló wà but tí bá drop fídíò sórí TikTok kò sábà máa ń dọ́dọ̀ wọn so ẹ̀yin tí akéde ẹ lọ follow mi o mi ò ṣakọ o mission yìí àjọ níní liberation yìí àjọ níní ẹ jẹ́ à liberate àwọn èèyàn kó má dàbí pé àwa tá a wà lórí TikTok nìkan la máa benefit ẹ jẹ́ kó tún dé bó ṣe ń bọ̀ lórí Facebook o but mi ò tí ì ráyè yẹn sìn but TikTok and YouTube méjì mo fẹ́ máa ṣe simultaneously nsìn méjì mo fẹ́ máa ṣe papọ̀ nsìn ẹ̀yin tí akéde ire o.